dẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ìyàwó ilé ẹ mọ̀ wulẹ̀ dára yín láàmú àwọn ọkọ yín náà ló ń bá wọn single mother yìí tẹ́ ẹ bá rí dìrẹ́tì bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ yín wọ́n ṣe máa ń bà yín jẹ́ tó fún single mother wàláhì tán bá fẹ́ ọkọ yín ṣèyàwó kejì ṣèyàwó kẹta ẹ ní gbóra mọ́lẹ̀ ọkọ yẹn lẹ máa bù so pé kí ló dé ṣé rí obìnrin kankan ò lè dìyàwó ọkùnrin kankan láì jẹ́ pé ọkùnrin yẹn ó bá wù ú àwọn ọkùnrin máa ń tán ṣe ju level yẹn lọ wá gbóyún dé wàá ló fẹ́ níbo but for a man to take a step of pé ẹni yìí máa fẹ́ ṣèyàwó ni please go and ask your husband ẹ má wulẹ̀ bí ìyàwó yẹn léèrè pé kílé tó fi ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì ókè ó jẹ́ single mother ọlọ́mọ mẹ́rin ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ méjì èèyàn kan dẹ̀ wá ń bẹ òun fẹ́ ni òun ò fi ẹ́ ṣe zìnà ó gbé yẹ ẹ̀ wá ó gbé bàbá ẹ̀ wá ó gbá àwọn àbúrò ẹ̀ ó gbá àwọn ẹ̀gbẹ́ ẹ̀ wá ó dẹ̀ ti pinnu pé o ò fẹ́ máa gbégbé ayé single mother o ò dẹ̀ fẹ́ máa dókó kiri lẹ́lẹ̀ jọ̀ọ́ ṣé wo ò ní fẹ́ nìyẹn tó o bá fẹ́ ajẹ́pọ̀ ní reason so àwọn ọkọ yín náà lọ ń bá wọn single mothers wọn yẹn so ìwọ̀n balẹ̀ lè jà mọ́ ìwọ̀n balẹ̀ lè bínú mọ́ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wa èèyàn ká ọlọ́mọdé èèyàn ò jíjẹ ẹ̀bi ọkùnrin òun lórí ìbá single mother pòun fẹ́ tẹ́ ẹ bá mọ réètì ẹjọ́ tí ọkùnrin mi ò ti rò ó jìgbìjìgbì o ẹjọ́ tí ọkùnrin mi ò ti rò fún single mother yẹn against ìyálé rẹ̀ ẹnìkẹ́ rí ìyálé òun kẹ́ rí ìbọn kẹ́ lọ yìn mọ́ dó ọkùnrin tí bá ń ṣe báwọn ọ̀dà o because tọkùnrin bá fẹ́ yàwó mi even kí ìyálé ẹ̀ mọ̀ dá kò yẹ kó fìyẹn toast ẹ̀ ọkùnrin tó bá ti ń bá ìyálé ẹ̀ jẹ́ fún ẹ mọ̀ fẹ́ ó máa bàwọ́ náà jẹ́ fẹ́ lómi kò dẹ̀ dìgbà tí ìyálé ò bá dáa kán tó fẹ́ yàwó lé ìwọ tó ń wò mí báyìí ṣé àbúrò rẹ tí ò níyàwó rí tó yọ ẹsẹ̀ parí yunifásitì ọmọ 27 years àbọ̀mọ 26 years ọkùnrin tí ò níyàwó rí kó wá mọ̀ gbéyàwó bọ̀ for the first time kó gbọ́ lọ́mọ mẹ́ta wá ṣé ẹ̀ ní pé family meeting lé lórí ṣé wọ̀ gan gbà níwọ̀ tó ń wò mí sọ gbà so most àwọn single mother yẹn married majority wọn máa ń fẹ́ ẹ máa fẹ́ sí reality so orí tó bá ti wá jẹ́ ọkọ tiẹ̀ ló dín ìmọ̀ ẹ̀ fit láti lọ rèé bá ṣe rí àwọn ẹkún kan wà téèyàn kì í sun it's as if you are adding salt to your injury ọkọ ẹ ló gbéra rèé bá ẹni yẹn níbi ayé lajú dé ìsísí tí ọmọkùnrin rí tó jẹ́ virgin ó ń ṣe ìyàwó kékeré toró obìnrin pọ̀ ń ta à ń bọ̀sibọ̀sí àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n jẹ́ sisi wọ́n lọ ṣúá single mother lọ bí omi widow lọ bí wò ó bí ọlọ́ọ̀lọ́ọ̀ náà ṣe lọ rẹ́rẹ́rẹ́ kì í sì ṣe gbogbo ọkùnrin tó níyàwó ńlé ló ní fọkànbalẹ̀ pẹ̀lú yàwó ẹ̀ kì í ṣe gbogbo obìnrin lọ́rọ́kọ gidi fẹ́ so tó bá fi pé òun dẹ̀ rí future pẹ̀lú ẹni òun fẹ́ ìwọ̀nba ni kó o bá obìnrin ìjà mọ́ life and die ọkọ ẹni níbi ayélajú dé ní ìsìn kò sí obìnrin kankan tó lè di ìyàwó ọkùnrin kankan without the consent of that ọkùnrin ẹ bá ọkọ mi lọ́lọ́ bọ́ òun lọ́wọ́ á bọ́ kì í ṣèwọ ló gbéra it's not the other way round so ìwọ̀nba lèèyàn máa darí èèyàn láàmú mọ́ lórí irú nǹkan báhùn you end up adding salt to your injury gbogbo tí wọ́n sì ń sọ pé ẹ mọ́ gbà ẹ ṣe gbẹ́ ṣàwọ̀ yìí bó ọba ikú òǹbẹ̀ sáwọn fẹ́ẹ́ ẹni tó o bá kúrò ìwọ náà wá mọ reason tẹ́niyẹn náà fi wá fẹ́ ọkọ ẹ̀ ṣèkejì second wife is not easy for any woman o second wife madam adeza sọ̀rọ̀ yẹn ó ní bí ìgbà olọ́kọ bí ẹ ń pò olọ́kọ ni toró ò lè flaunt ẹ̀ o ò lè gbé kárí o ò lè pè lẹ́kẹ́mi o ò lè pè bẹ́ẹ̀ o ò lè bá ya fọ́tò kó gbé sáfẹ́fẹ́ it's as good as you know get husband so it's not easy in the first place fáwọn yẹn gan fẹ̀kàn tẹ́lẹ̀ so ọkùnrin tó bá ti wá bọ́ tó ti mọ̀ wípé married man ni ẹ tètè yànnà náà kẹ́ ẹ là á ó tó di wípé ó gbà láti fẹ́ ṣe ìyàwó kékeré bẹ́yìn ìyàwó ilé àwọn ọkọ yín náà lọ ń bá wọn single mother yìí ṣé mọ̀ pé mi ẹ ṣe single mother abàní bóyá mo mọ̀ ń dífẹ́ǹdì wọn ni mi àná òbí single mother but most àwọn single mother tán máa ń fẹ́ tán lọ́mọ ń ṣe second third wife àwọn ọkọ yín ni wọ́n wá mọ̀ bọ̀n therefore àwọn ọkọ yín ní kẹ́ ẹ mọ̀ bájà ní kẹ́ ẹ pè jókòó tẹ́ ẹ bá sì tún ti gbé gbóná jù ó lè kúkú vacate kọ́ gbọ́lúdé kọ́ mọ̀ wà báyìí lé mọ́ o ìyìn sọ pé kẹ́ ẹ mọ̀ bàjá ń bàjá pé kẹ́ ẹ wá gbélé gbóná kí gbogbo ẹ̀ mọ̀ yọrùkú lálálá bí omi ẹ̀bá o bàbá ìṣe báwọn àwo lọ́nu o báwo báyìí lọ́mọ ọlọ́ ìwọ náà wà mọ reason tẹ́ ń tọ́ wá ṣiṣẹ́ ọmọ pé kò wú òun gan ṣe tọ́rọ ọkùnrin tó fẹ́ ṣe kejì ṣe kẹta àti ọkàn ẹ ti wà divided already àmọ́ bẹ́tà ju ọlọ́mọ méjì mẹ́ta tí ń dá gbé tí ọ̀sọ̀ kọ́ ń bẹ̀
kò dáa. Then ẹ̀yin ọkùnrin náà ẹ máa ran àwọn obìnrin lọ́wọ́ láti jẹ́ kí ìgbé ayé wọn pẹ̀lú yín kó rọ̀ wọ́n lọ́rùn.